ìkìlọ̀ pàtàkì. Ẹ káàsán, ṣàlàáfíà lẹ́wà. Mo ní kí sáré fún yín ní information yẹn kí tó jáde lọ, mo fẹ́ jáde. Ìkìlọ̀ pàtàkì fún ẹ̀yin tẹ́ wà ní òyìnbó, ẹ̀yin tẹ́ wà ní Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní Cameroon, tẹ́ wà ní Europe, tẹ́ wà ní Efrata, tẹ́ wà ní Sierra Leone, tẹ́ wà ní Igba, tẹ́ wà láwo. Ẹ láì tí yín kẹ́gbọ́ ọ̀kọ́ tí fẹ́ bá yín sọ. Àìjẹ́ bẹ́ẹ̀ wá kàn rí pé wọ́n deport ẹ lójijì. Àìjẹ́ bẹ́ẹ̀ wá kàn rí pé wọ́n kú lójijì. Àìjẹ́ bẹ́ẹ̀ wá kàn rí pé àárín relationship wa àtìyàwó ẹ dàrú. Ẹ gbọ́ information yẹn. Sẹ́rí ayé tá a wà yìí kò sí èèyàn gidi mọ́. Èèyàn gidi ti tán láyé. Ìyá ẹ bàbá ẹ má gbára lé wọn, wọ́n lè ṣe ẹ pa. Gbọ́kànlé Ọlọ́run. Oore ẹ jẹ́ kó mọ níwọ̀n. Oore tó bá fẹ́ ṣe sókèrè, má ṣe sí ọ̀dọ̀ ara ẹ. Information yìí tó bá ti ń gbọ́ kó máa share fídíò yẹn. Information tó fẹ́ fún yín yìí tó bá ti ń gbọ́ kó máa share fídíò yẹn. Bí mo ṣe sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan, bàbá kan ló pè mí àti màmá kan. Ìlú òyìnbó ni wọ́n wà. Bàbá yẹn àti màmá yẹn ìlú òyìnbó ni wọ́n wà. Alàgbà, a rí prógrámù yín, ẹ pẹ̀lẹ́, ẹ gbàdúrà fún wa. Gbàdúrà fún wọn o. Arúgbó ni wọ́n kì í sọ wọn kékeré o. At least àwọn bàbá àti ìyá yẹn wọ́n ti wọ 70. Wọ́n ní alàgbà yẹn kan táwọn tẹ̀ fẹ́ bá mi sọ ni wípé láti ìgbà tí wọ́n ti dé ìlú òyìnbó, ọmọ wọn ó ń fẹ́ obìnrin kan, ọmọ wọn ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Kí lẹ fẹ́ kí wá ṣe sí yẹn o? Kí bá wọn kọ ẹ̀yìn ọmọ wọn àti ìyàwó ẹ̀ síra. Bàbá kí ló ṣẹlẹ̀? Ṣé ebi ń pa yín níbi tẹ́ wà yẹn ni? Kò fẹ́ bí pa wá o, kò gbà ká ṣiṣẹ́. So bó ṣe gbé yín sí òyìnbó yẹn tí ò gbà ká ṣiṣẹ́ yẹn, so nǹkan burúkú ni, kò tẹ́ yín lọ́rùn tó. Wọ́n ní kí báwọn kẹ̀yìn ọmọ wọn àti ìyàwó ẹ̀ síra o, wípé kó má lè gbádùn relationship ẹ̀ tó dà kọ́ ọmọ wọn lè gbọ́ sí wọn lẹ́nu. Sẹ́rójú ayé. Bàbá ìyá ni o, bàbá àti ìyá ló pè mí o. Ọmọ wọn kẹ́ ti lọ ibi iṣẹ́ o, kò mọ nǹkan tí bàbá wọn ṣe ń lé o. Lójú ẹ̀ kẹ́ sì ó ran bàbá lọ́wọ́ àti ìyá ẹ̀ ni pé kó má bàa jìyà o. Bàbá àti ìyá sọ pé àwọn fẹ́ sórí burúkú o. Ẹ̀yin tẹ́ wà nílò òyìnbó tí mélòó? Tí o bá ní ìyá sí Nàìjíríà, tó bá ti ní ìyá sí Nàìjíríà, tó bá ti wà nílò òyìnbó, má mú ìyá ẹ lọ sí òyìnbó àti bàbá ẹ o. Máa send owó jẹ sí wọn ní Nàìjíríà ń bí, kọ́ máa ṣe Nàìjíríà ń bí. Máa send owó jẹ sí wọn, kọ́ máa jẹun níbí. Ìyá kan àti bàbá kan ló pè mí sí kí báwọn dàárín ìyàwó ọmọ òun àti ọmọ òun rú, pé ọmọ wọn gbọ́ sí wọn lẹ́nu o. Ọmọ wọn kẹ́rò pé òun ṣàánú wọn ni tó kó wọn lọ sí òyìnbó o. Ìgbà tí wọ́n á sọ bẹ́ẹ̀ fún mi, mo wá bẹ́ẹ̀ pé fáwọn méjèèjì pé ò síwín ní kì í ṣe èèyàn. So ọmọ yín tó wá mú yín lọ sí òyìnbó pé kẹ́ lọ máa gbádùn kẹ́ má ṣiṣẹ́ yẹn, ó ṣe kà fún yín nìyẹn. Wọ́n ní ọmọ wọn ò gbà kán ṣiṣẹ́, wọ́n ní torí ti bẹ́ẹ̀ wípé torí ìyàwó ọmọ wọn ló fà tí ọmọ wọn kò fi ríṣẹ́, kò fi gbọ́rọ̀ sí wọn lẹ́nu wípé kí báwọn da ìyàwó, pé àárín òun àtìyàwó àtọmọ pé kí báwọn dàrú. Wọ́n fẹ́ kọ́ ọmọ sínú ìrònú. Ọmọ kẹ̀ èrò inú ẹ̀ ni wípé òun mú ìyá òun tira àti bàbá òun kí wọ́n lè ṣe kíni, wọ́n lè máa gbádùn. Ó ti di ibi kóore. Ìkìlọ̀ pàtàkì fẹ́yìn tẹ́ wà nílò òyìnbó. Tó bá ti níyà sí Nàìjíríà, má mú lọ sí òyìnbó mọ́. Tó bá yẹ pé mo jẹ́ àwọn wòlíì eléke nísìnyí, ìṣe náà máa gbowó lọ́wọ́ ọmọ tó máa tún sàn díẹ̀ sí mi, tó máa tún fi bàtà yé ọmọ wọn jẹ́ o. Òtítọ́ lè mí jà fún o, mi ò jà fẹ́kẹ́. Tó bá ti ní ìyá sí Nàìjíríà kàbí bàbá, rọra máa send owó fún ní Nàìjíríà, má mú lọ sí òyìnbó, wọ́n máa bá yí ẹ jẹ́ ni o. Bàbá kan ló wà níbi tó fọmọ ẹ̀sẹ̀ rúbọ yìí o. Lọ sí Bíbélì sí ìwé àwọn ọba
àwọn ọba èèyàn sí láyé máa o àwọn ọba kejì orí kẹta ẹsẹ̀ 26 sí 27 òyìn kan ló fi ọmọ ẹ̀sìn rúbọ níbí yìí o kẹ́lẹ̀ mọ̀ wípé bàbá tó mú lọ sílò ìbò yẹn ló máa padà pa á ìyá tó mú lọ sílò ìbò yẹn ló máa padà pa á má jẹ́ kí bàbá àti ìyá akẹ́jọ gbé níbì kan òun àtìyàwó ẹ tó bá wọn kó ti fẹ́ yàwó tó bá wà nílò òyìnbó bàbá àti ìyá tó bá wọn fẹ́ mú wọn wá sílò òyìnbó ìjà kan gbé lọ́tọ̀ kí wà àtìyàwó ẹ gbé lọ́tọ̀ kàbí kẹ́ kó fi bàbá sílẹ̀ sí Nàìjíríà àti ìyá kẹ́ máa sẹ́ndì owó sí wọn tó bá gbé bàbá àti ìyá ẹ lọ sílé tí wà àtìyàwó ẹ gbé wọ́n máa darí irú wọ́n máa báyé yín jẹ́ information ni o bó bá wọn yín kó tẹ̀lé bó bá wọn kẹ́ má tẹ̀lé yín lé mọ̀ bàbá kan ló wà níbi bẹ́ẹ̀ tó fọmọ ẹsẹ̀ rúbọ ẹ jẹ́ kíkà fún ẹ o àwọn ọba kejì orí kẹta ẹsẹ̀ 26 sí 27 nígbà tí ọba Móábù rí i pé ogun náà le jù fún òun ó mú 500 ọkùnrin tí ó fa idà yọ pẹ̀lú rẹ̀ láti la ogun já sí ọ̀dọ̀ ọba Édómù ṣùgbọ́n wọn kò lè ṣe é nígbà náà ni ó mú àkọ́bí ọmọ rẹ̀ tí ìbá jẹ ọba ní ipò rẹ̀ ó sì fi ṣèrúbọ sísun ní orí odi wọ́gbà òun ló bí kan nínú ó tún fi ṣèrúbọ pẹ̀lẹ́ o ọmọ aláìnú ká lè mọ̀ pé bàbá ẹ lọ sí lóyìnbó wọ́n máa sẹ́ǹdì ẹ padà sí Nàìjíríà láìpẹ́ yìí torí pé orí ẹ ò pé sẹ́wọ̀n pé mi ló sọ pé kẹ́ máa tọ́jú àwọn òbí yín bọ̀ má jẹ́ kí òbí ẹ ìyá àti bàbá ẹ má yẹ kó wá gbé ibi tí wà tìyàwó ẹ ń gbé mo bèrè lọ́wọ́ bàbá tó pè mí àti ìyá wọ́n jọ pè mí ní tí wọ́n ṣe bí ọmọdé o àwọn àjẹ́ méjì wọ́n lè wá darúgbó tó yẹ kó ti kú dànù mímọ́ kan tó ń dó sí láyé ọmọ wa gbọ́rọ̀ sí wa lẹ́nu obìnrin yẹn bá wa dàárín òun àti ọkọ ọmọ wa àti ìyàwó ẹ̀ bá wa dàárín wọn rú òun ló fà tó fi gbọ́ràn sí wọn lẹ́nu mo ní kó send picture ọmọ yẹn wọ́n send picture obìnrin yẹn ṣùgbọ́n torí tẹ̀ díẹ̀ kan àti àmì kan ló fà tó yẹn ní fi show picture yẹn torí ikọ̀ ni mí mi ò ní show ẹ̀ bọ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ woman yẹn mo fẹ́ fi ọ̀rọ̀ bàbá yẹn àti ìyàwó ẹ̀ mo fẹ́ fi kọ́ ẹ̀yin tó kùn lọ́gbọ́n tẹ́ kó bàbá yín àti ìyá yín tẹ́ kó lọ sí lóyìnbó ẹ fi wọ́n lẹ̀ sí Nàìjíríà kẹ́ máa fún wọn lóúnjẹ kò sí kò tẹ́ wá kiri ṣé ìlú bàbá yín lẹ́wà yẹn ni ẹ̀yin tẹ́ tọ́jú bọ́ lé kiri tẹ́ sọ pé fẹ́ lọ kú sí lóyìnbó yẹn ṣé ìlú bàbá yín lẹ́wà gbogbo ẹ̀ tẹ́ wà ní lóyìnbó yẹn tẹ́ sọ pé ókè ẹ̀ wá sílé wọ́n pààyàn ní Nàìjíríà o ṣé ẹ̀ ní padà kú ní lóyìnbó yẹn lọ́jọ́ kan ṣé ìlú òyìnbó lẹ fẹ́ gbé sí ni Ọlọ́run ti ṣèyanu wo ti lọ sí lóyìnbó máa sẹ́ndẹ̀ owó sí ìyá ẹ̀ máa sẹ́ndẹ̀ owó sí bàbá kì í ṣe dandan kó gbé bàbá àti ìyá ẹ̀ lọ sí lóyìnbó lójú ọmọ báyìí kí ló sọ pé òun ṣe fún ìyá òun àti bàbá ẹ̀ ó lóun dùn wọ́n nínú òun fẹ́ kó ń gbádùn nílò òyìnbó láì mọ̀ wípé oore tóun ṣe fún àwọn bàbá ẹ̀yìn àti ìyá ẹ̀yìn kò tẹ́ wọn lọ́rùn àfikún tó lé ìyàwó ẹ̀ dànù so kóun lè má rí gbégbé kiri sẹ́tì lójú ayé Holy Center òpin ayé ti súnmọ́ etílé ẹ̀yẹ ènìyàn òpin ayé ti súnmọ́ etílé ìwọ tó bá ṣe wèrè ìwọ tí o bá lọ ka bíbélì this time around tó bá lọ ka Al-Quran this time wà á rámáyé o ò lè gbọ́n ẹ̀kọ́ tó wà lórí mi pọ̀ bí mo ṣe yọ fún ẹni wá báwọn èèyàn mi kó máa gbọ́ kó máa fi ṣàríkọ́ gbọ́n ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wà á rámáyé bí mo ṣe parí program tẹ́lẹ̀ kan náà ṣe pè mí o bàbá yẹn àtìyá yẹn mo ti block wọn lórí WhatsApp ẹ má disturb mi mọ́ mi ò kì í ṣe orí burúkú mi kì í ṣe dáadáa kí bá dáárín ìyàwó ọmọ ẹ àti ọmọ ẹ tó yẹ pé wọn gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ọmọ ẹ mú ẹ lọ sí lóyìnbó wọ́n ní tó yẹ pé ọmọ ẹ ò gbà kó ṣiṣẹ́ ṣèbó kẹ́ ẹ̀yìn ni ayé ò dáa ayé burú ayé ń sínwín wo mo ti ń jáde lọ mo ń wọ̀ gbòòrò lọ mo fẹ́ lọ mọ àwọn ọmọ nígboro mo fẹ́ lọ mọ ọmọ nígboro mo fẹ́ lọ mọ ọmọ rí i pé mo ti dì ní bí mo bá fẹ́ lọ mọ ọmọ bí mo ṣe máa ń dì lélẹ́yìí mo fẹ́ wọ̀ gbòòrò lọ orí ráàgò rí ṣe ni tí bá máa wọ̀ gbòòrò lọ ẹ̀sìn wọn máa kó mi jẹ ni pé bàbá ò yàrá ìyá ó pọ̀ mo fẹ́ wọ̀ gbòòrò lọ ṣùgbọ́n kó dé kó fẹ́ wọ̀ gbòòrò lọ mo fẹ́ já ẹ̀sìn kankan ní bíbélì padà sínú ìwé Émósì padà sínú ìwé Émósì kẹ́ lè mọ bí ọjọ́ Olúwa ṣe fẹ́ rí mana terialo kẹ́ lè mọ bí ọjọ́ bíbọ̀ Olúwa ṣe fẹ́ rí lọ pàdé mi nínú ìwé Émósì kí ni mo wò yìí Joel mà ló wà wá kì í ṣe Émósì mọ́ o ó disappear ni Joel orí kejì yẹ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní sí 11
kẹ́ gbọ́ bí ọjọ́ Olúwa ṣe fẹ́ rí kẹ́ gbọ́ bí ọjọ́ Olúwa ṣe fẹ́ rí eléyìí tẹ̀yìn ò bẹ̀rù tẹ́ lọ ń bẹ̀rù ìjọba olórí burúkú ìjọba àwọn ìjọba òsínwín tẹ́ lọ ń bẹ̀rù wọn tí ẹ ò bẹ̀rù ọjọ́ tí bàbá yìí ń bọ̀ ọjọ́ òkùdù jákèká fún ẹ kó lè yí ẹ ṣé o lè ká àbò bíìsì ṣé o fẹ́ ká àbò bíìsì àyè bá fúnra mi ká kan mi ò ráyè sẹ́yìn rẹ̀ gbọ́ mi dáadáa gbọ́ mi jù ẹ lórí kejì ẹsẹ̀ kìíní sí 11 gbọ́ kó tó sọ ẹ fún ìpè ní Síónì ẹ sì dá ìdágìrì ní òkè mímọ́ mi jẹ́ kí àwọn ará ilẹ̀ náà wárìrì nítorí tí ọjọ́ Olúwa bọ̀ wá nítorí ó kù sí dẹ̀dẹ̀ ọjọ́ Olúwa ń bọ̀ wá ó kù sí dẹ̀dẹ̀ ó mà ṣe o ọjọ́ òkùnkùn àti òkùdú ọjọ́ ìkùnkùn àti òkùnkùn bírímù bí ọyẹ́ òwúrọ̀ tí ń là bí orí àwọn òkè ńlá ènìyàn ńlá àti alágbára kò ti sí irú rẹ̀ rí kò tí ì sí irú rẹ̀ rí bẹ́ẹ̀ ni irú rẹ̀ kì yóò sí mọ́ lẹ́yìn rẹ̀ títí dé ọdún ìran dé ìran 3 iná ń jó níwájú wọn ọ̀wọ́ iná sì ń jó lẹ́yìn wọn ilẹ̀ náà dàbí ọgbà Édẹ́nì níwájú wọn àti ilẹ̀ àti lẹ́yìn wọn bí ahoro ijù nítòótọ́ kò sì sí ohun tí yóò bọ́ lọ́wọ́ wọn ìrì wọn dàbí ìrì àwọn ẹṣin àti bí àwọn ẹlẹ́ṣin bẹ́ẹ̀ ni wọn ò súré bí ariwo kẹ̀kẹ́ lórí òkè ni wọn ò fò bí ariwo ọwọ́ iná tí ó jó koríko gbẹ bí alágbára ènìyàn tí a tẹ̀ ní ìtẹ̀gùn ní ojú wọn àwọn ènìyàn yóò jẹ ìrora púpọ̀ àwọn ènìyàn yóò jẹ ìrora púpọ̀ àwọn ènìyàn yóò jẹ ìrora púpọ̀ ẹ̀yin tó jẹ́ wípé ayé lẹ́ ń lé ìjọba ọ̀run ẹ máa jẹ ìrora púpọ̀ lọ́jọ́ náà ó mà ṣe o gbogbo ojú ni yóò súdùdù wọ́n ò súré bí àwọn alágbára wọ́n ò gun òkè bí ọkùnrin ológun olúkúlùkù wọn ó sì rí lọ ní ọ̀nà rẹ̀ wọn kì yóò sì bá ọwọ́ wọn jẹ́ bẹ́ẹ̀ ni ẹnìkan kì yóò sì ti ẹnìkejì rẹ̀ olúkúlùkù wọn ó rìn ní ọ̀nà rẹ̀ nígbà tí wọ́n bá sì ṣubú lu idà wọn kì yóò gbọgbẹ́ àwọn tó fẹ́ jagun lórí ìláyé yẹn kì í ṣẹni tó máa ṣubú lu idà tó máa gbọgbẹ́ kókó lára wọn lé wọ́n máa pa gbogbo yín dànù wọ́n bà ojú yín jẹ́ torí ẹ̀ ń sí èrè torí ẹ̀ fẹ́ mọ Ọlọ́run torí ẹ̀ sọ pé orí yín dọ́ta wípé ẹ̀ fẹ́ gbọ́ ọ̀kọ́ tọ́nu sọ gbọ́dọ̀ dáadáa wọ́n ò sáré síwájú sẹ́yìn ní ìlú wọn wọ́n ò sì sáré lórí odi wọ́n ò sì gun orí ilé wọ́n ò sì gun ojú fèrèsé wọ inú ilé bí olè ayé yóò sì mì níwájú wọn ayé níwájú wọn àwọn ọ̀run yóò sì wárìrì oòrùn àti òṣùpá yóò sì ṣókùnkùn àwọn ìràwọ̀ yóò sì fa ìmọ́lẹ̀ wọn sẹ́yìn Olúwa yóò sì fọ ohùn rẹ̀ jáde níwájú ogun rẹ̀ nítorí ibùdó rẹ̀ tóbi gidigidi nítorí alágbára ni òun tí ń mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nítorí ọjọ́ Olúwa tóbi ó sì ní ẹ̀rù gidigidi ara ta ló lè gbà á wọn bí yín kú ẹnìkan jẹ́ ìjọba lórí burúkú nìyẹn ìjọba tó tẹ̀lé àṣẹ Ọlọ́run ìjọba tó tẹ̀lé instruction Ọlọ́run tó ń sọ pé àwọn ìjọba ò sínwín ẹ̀yin lẹ̀ àwọn ẹni wọ́n ń bẹ̀rù ọjọ́ alẹ́ ìmọ̀ rẹ̀ tó ń bọ̀ ó lè dé lẹ́ni ó lè dé lọ́la ó lè dé anytime má bẹ̀rù ìjọba má bẹ̀rù Ọlọ́run o má gba abẹ́rẹ́ COVID-19 sára ikú ti pa ẹ́ bó ti gbà tó bá ti mọ̀ pé ó ti pẹ̀lú àwọn tó gbà ẹ́ sí tètè máa bọ̀ lọ́dọ̀ mi tètè máa bọ̀ kí máa pe oró abẹ́rẹ́ yẹn jáde gbogbo oró orí burúkú tó ti pọ̀ sí ẹ lára yẹn kí tètè báyìí pé jáde kó ló dìpọ̀ máa late tí ìjọba àrùn bá dé bá oró abẹ́rẹ́ yẹn lára ẹ tá a bá bá àmì ẹranko yẹn lára ẹ ó ti lọ ìgbà tó sáyè fún yín láti ka bíbélì ẹ ò lè kíyèsí ẹ mọ àtìgbà tó ti kọ bíbélì síbẹ̀ ẹ ò wá ẹ kàn lọ ṣọ́ọ̀ṣì sáà ìdámẹ́wàá sáà táìtì sáà kẹ́ máa gèlè olórí burúkú kiri títì kẹ́ máa gbé mọ́tò wèrè kiri títì yín kó tẹ́ máa nìyẹn ẹ fẹ́ mọ ọjọ́ ọlá Ọlọ́run tó ń bọ̀ lọ́nà ẹ fẹ́ mọ ìdájọ́ Ọlọ́run ẹ fẹ́ mọ ipò ọjọ́ tó ní ẹ̀rù ni ẹ fẹ́ mọ pé Ọlọ́run ju bàbá alákó bàbá anybody lọ ẹ ṣe tara information tí wọ́n sọ pé kí fún ẹ̀yin tí ẹ wà nílò òyìnbó nìyẹn bàbá kan àtìyá kan ló pè mí lẹ́ni tó sọ fún mi wípé àtìgbà tó ọmọ wọn ti mú wọn lọ sí òyìnbó kò gbà kán ṣiṣẹ́ kò gbà kán ṣagbọ́ kò gbà kán ṣàwo wípé nítorí náà ìyàwó ẹ̀ ni ò jẹ́ kí ọmọ gbẹ́ ọ̀rọ̀ wọn lẹ́nu wípé bá da àárín òun àti ìyàwó ọmọ òun rú ó ti gbọ́ ó ti rójú ayé tó bá ti ní ìyá fílẹ̀ sí Nàìjíríà kó máa sẹ́ńdì owó sí tó bá dẹ̀ fẹ́ mú ìyá ẹ lọ sí òyìnbó tó bá fẹ́ mú ìyá ẹ lọ sí òyìnbó wípé ìyá àti bàbá ẹ ò jọ gbé kan náà kí ìyá ẹ gbé lọ́tọ̀ àti bàbá ẹ kí wọ́n àtàwọn ẹ̀kẹ́ máa gbẹ́tọ̀ torí pé kí ni àwọn bàbá burúkú àtàwọn màmá arúgbó tó wà níta báyìí wọ́n fẹ́ fi ọjọ́ tí wọ́n fẹ́ fi ayé tí wọ́n fi bà ọjọ́ láti yín jẹ́ ẹ má gbà fún wọn that's the key information tó ń sọ pé kí fún ẹ lọ́sàn-án yẹn nìyẹn èmi wọ̀ gbóró lọ ni mo fẹ́ lọ sí ayé àbí kò yí ẹ mi ò kí ta sọ́mọ o bọ̀tà àwọn ọmọ máa ta sí mi bí mo ṣe dìbà
wọ́n ṣe é di kàkà wọ́n máa di kókókó àwọn ọlọ́mọge wọ́n máa èmi já mi ò kí ń ṣe sẹ̀rẹ̀ pásítọ̀ tó máa lẹ̀ tìkọ̀ mo fẹ́ wọ̀ gbòòrò lọ mo fẹ́ lọ mọ́mọ́ so ibi tí bá ti ń gbèrò mi lọ màá máa select àwọn ọmọ yẹn agbọ́ pé alàgbà ó dẹ̀ sí ọ̀ pé driver ni ẹ́ kí ni tiẹ̀ pẹ̀lú yẹn mo kó yín jẹ èmi náà láì láti bẹ̀ wà sórí ẹ̀fẹ̀ tí mo ń ṣe yẹn ni kó wọ focus ọ̀rọ̀ títọ́ tí mo bá sọ má focus yẹ wàá mọ̀ scores ẹ̀yin tèmi ó tún da lẹ́nìyẹn tó bá di alẹ́ ó ṣeéṣe kípẹ́ wọlé tó fẹ́ wọ̀ gbòòrò lọ́sìn mo fẹ́ lọ prepare mọ́tò mi sílẹ̀ kó wà alright Monday mo fẹ́ wọ ọ̀nà Ondo State mo fẹ́ lọ bá Akérédolú mo fẹ́ gbó yẹ dàrú orí Akérédolú yí pẹ̀lú òfin orí burúkú tó lọ mú yẹn bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ sí station mi pẹ̀lú òfin orí burúkú tó lọ mú pé kí ẹni tó bá gba COVID-19 kìíní yẹn wípé kò ní lè wọ báńkì kò ní lè lọ ṣọ́ọ̀ṣì kò ní lè lọ sí mọ́sálásí mo fẹ́ lọ sí investigation mi bóyá lóòótọ́ ni bóyá kí àwọn BBC bóyá irọ́ náà pa mo fẹ́ mọ̀ yes I want to know so tó bá ti délẹ̀ ó bá ní question kọ sílẹ̀ tí ó bá ti sí question a máa tó ka ìfihàn la fẹ́ máa ka ẹ̀ sìn yes ìfihàn la fẹ́ máa ka ẹ̀ sìn so tá a bá ti ka ìfihàn yẹn tán ìgbà la máa tó lọ sí another topic mi ò kò ní nǹkan tí mi tó ń wá sí láyé mo wá sọ̀rọ̀ Ọlọ́run ni òtítọ́ wọ́n á sọ òtítọ́ wọ́n á sàánú àwọn tálákà iṣẹ́ tó lọ́rùn mi wá sí nìyẹn ẹni ìjọba kíjọba tó bá ṣe rere máa gbàdúrà fún wọn máa dá wọn lọ́lá ẹni ìjọba kíjọba tó bá ṣe wèrè máa dá sẹ̀ríà fún wọn máa bá ajú wọn jẹ́ wọ́n sínwín mo fẹ́ wọ gbòòrò lọ mo fẹ́ lọ ṣe mọ́tò mi mo fẹ́ jẹ́ kó wà gbódọ̀dà sí bó ṣe rí nìyẹn ó dàbọ̀.